wá bá mi gbé. Alẹ́ fẹ́rẹ̀ lẹ́tàn, òkùnkùn ṣú, Olúwa bá mi gbé. Bí olùrànlọ́wọ́ mìíràn bá yẹ, ìrànwọ́ aláìní wá bá mi gbé. Ọjọ́ ayé mi sáré lọ sópin, ayọ̀ ayé ń kú, ògo rẹ̀ wọ̀ mí. Àyídà tí bàjẹ́ ni mo rí, wọ́n tí kì í yí padà wá bá mi gbé. Máa wà lẹ́rù bọ́ bá àwọn ọba, bó nírun rẹ̀ wá pẹ̀lú wòsàn rẹ̀, kí o sì máa kánú fún ẹgbẹ́ mi. Wá ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ wá bá mi gbé. Mo fẹ́ ọ rí ní wákàtí gbogbo, kí ló lè ṣẹ́gun èṣù borí rẹ̀? Ta ló lè ṣe amọ̀nà mi bí rẹ̀? Nù bànújẹ́ àtayọ̀ wá bá mi gbé. Pẹ̀lú bùkún rẹ̀ rú kó bá mi. Ibi kò wúwo, ẹkún rẹ̀ kòkòrò. Oró ìkúdà, ṣẹ́gun ìṣàdá. Mo ṣẹ́gun síbẹ̀ bí wọ́n bá mi gbé. Wá bá mi gbé ní wákàtí ikú. Ṣé mọ́lẹ̀ mi sì tọ́ka sí ọ̀run? Báyé tí ń kọjá kílẹ̀ ọ̀run mọ́, ní yíyẹ ní kíkú wá bá mi gbé. Àmín. Ọlọ́run wa, ògo ni fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ àti àánú èyí tí a rí gbà ní gbogbo ìgbà, ní gbogbo àkókò. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Títóbi nínú ọlá, títóbi nínú agbára, títóbi nínú ìyìn, títóbi nínú ògo, títóbi nínú ohun gbogbo, ẹni tí a lè ṣe àkàwé rẹ̀. Ògo ni fún orúkọ yín Olúwa. Ǹjẹ́ Jésù ọmọ Ọlọ́run, bí a tún ti fẹ́ gbọ́rọ̀ yín lákòókò yìí, ẹ fi ọ̀rọ̀ náà yé wa o. Ẹ jẹ́ kí òye ọ̀rọ̀ yín kó yé wa dáadáa, kí a tú u dáadáa, kí a sì gbọ́ ara wa ní àgbọ́yé fún ògo ẹ̀yin Ọlọ́run nìkan. Agbéga nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà. Àmín. Ibi kíkà wa ní Onídàájọ́ orí keje. Onídàájọ́ orí keje láti ẹsẹ̀ ìkíní. Láti ẹsẹ̀ ìkíní bóyá títí dé ìkẹta àbí ìkẹrin. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ní òwúrọ̀ kùtùkùtù, Jerubáàlì, èyí ni Gídéónì, pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun tí ó wà pẹ̀lú rẹ̀, kó ogun jọ lẹ́bàá orísun Áródì. Àwọn ogun Mídíánì sì wà ní apá àríwá, tí wọ́n ní àfonífojì tí ó wà ní ẹ̀bá òkè Mórè. Olúwa wí fún Gídéónì pé, àwọn ọmọ ogun tí o kó jọ sọ́dọ̀ ti pọ̀ jù fún mi láti fi àwọn ogun Mídíánì lé wọn lọ́wọ́. Kírísẹ́lì má bàa gbé ara rẹ̀ ga sí mi, wípé agbára òun ni ó gbà á là. Sì kéde sí àwọn ènìyàn nísinsìnyí pé ẹnikẹ́ni tí ó bá ń gbọ̀n, tí ó sì ń bẹ̀rù, lè padà sẹ́yìn. Kí ó sì kúrò lórí òkè Gileadi. Báyìí ni Gídéónì ṣe ya àwọn ènìyàn náà
ẹgbẹ̀rún méjìlélógún ọkùnrin sì padà sẹ́yìn, àwọn ẹgbẹ̀rún mẹ́wàá sì dúró. Ẹgbẹ̀rún méjìlélógún ọkùnrin sì padà sẹ́yìn, àwọn ẹgbẹ̀rún mẹ́wàá sì dúró. Olúwa sì tún sọ fún Gídéónì pé àwọn ènìyàn yìí sì tún pọ̀ jù. Kó wọn lọ sí ibi tí omi wà, èmi yóò sì rọ̀ wọ́n níbẹ̀ fún ọ. Bí mo bá wí pé eléyìí yóò bá ọ lọ, yóò lọ. Ṣùgbọ́n bí mo bá sọ pé eléyìí kò ní bá ọ lọ, òun kò gbọdọ̀ lọ. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Olúwa. Gbígbẹ́kẹ̀lé Ọlọ́run fún ohun gbogbo. Gbígbẹ́kẹ̀lé Ọlọ́run fún ohun gbogbo. Mo wò pé àkórí ni Gídéónì àti ọmọ Ísírẹ́lì wọ́n ti wà ní oko ẹrú Mídíánì fún ọdún 7. Mídíánì fìyà jẹ wọ́n. Bó bá jórúkọ míì wà tá a lè pe ìyà ni, ohun tá a bá pè ní, nítorí pé àgbàná lorúkọ Mídíánì. Àwọn ajẹ́ tán mọ kó ṣòwò ṣùgbọ́n kọ́mọkọ́mọ rírè. Àwọn ajẹ́ ká fi gbogbo ipá ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ní jẹ́ ká jẹ nínú ẹ̀. Àwọn tán máa ń mú wa dín ẹja ṣùgbọ́n tí wọ́n ní mú wa ká fún aláyè láti tọ́ wò. A máa gbóòórùn ẹ̀ ṣùgbọ́n a ní lè tọ́ wò. Ara Mídíánì ni. Nígbà tó tó àkókò fún Ọlọ́run láti gba ọmọ Ísírẹ́lì lẹ̀ ni Gídéónì, ẹ̀yin èèyàn, Olúwa mà ti bá mi pàdé. Ó ní ká lọ bá àwọn Mídíánì jà. Nígbà tí Gídéónì sì jẹ́ olórúkọ rere, tayọ̀tayọ̀ ni wọ́n ti fi dìde. Tayọ̀tayọ̀. 30,000 ó lé 2 ènìyàn. 30,000 ni àwọn ènìyàn. 30,000 ó lé 2. 30,000 ó lé 2. Àwọn ènìyàn ni wọ́n kóra wọn jọ, wọ́n ní Gídéónì, ó ṣe èèyàn bẹ́ẹ̀. Ibi ó bá ń lọ à lọ, a ó ja ogun yìí, a ó sì ṣẹ́gun. Ìgbà t'Ọlọ́run wò wọ́n, ó ní Gídéónì, àwọn tó kó jọ yìí, òde ara wọn ló wò ló pè wọ́n léèyàn. Ṣùgbọ́n okun tí ń bẹ nínú wọn, okun eléyìí ò lè pa ẹ̀fọn. Torí ẹni tẹ́rù bá ń bà tó jó mú, kò lè pa ẹ̀fọn, kò lè pa áyán. Bó bá rí eku gan, yóò pariwo, yóò sá jáde ni. Ẹni tí bá ń gbọ̀n tẹ́rù ń bà, ó lójú ohun tó lè gbélé ayé gan ṣe. Ọlọ́run ní 30,000 ó lé 2 ó ti pọ̀ jù. Ṣùgbọ́n kò ṣeé sọ fún wọn wípé ẹ̀yin báyìí ní kẹ́ padà lé. Ìjà á dé tá a bá sọ bẹ́ẹ̀ pé ó yá ìwọ Adé, Ṣadé, Bọ́lá, ó yá Pétérù, Sọjí, ó yá ẹ̀yin padà lé. Bàbá ni a sọ bẹ́ẹ̀, ìjà ni. Ṣùgbọ́n Ọlọ́run ní ẹni tó kọ́kọ́ máa ṣe ni béèrè lọ́wọ́ wọn. Kó béèrè lọ́wọ́ wọn pé ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ̀n tẹ́rù sì ń bà yín, ẹ wá padà. Bí ẹni pé wọ́n ti ń retí ni. Bí ẹni pé wọ́n ti ń retí. 2. Bíbélì sọ fún wa wípé 22,000 ni wọ́n padà. Ló kù 10,000 nínú 22,000.
tán wà ńbẹ̀. Ẹgbẹ̀rún méjìlélógún ni ó kọ́kọ́ padà. Ẹ̀yin náà ẹ wo iye àwọn èèyàn tó padà yìí lérí pé ogun ò tíì bẹ̀rẹ̀ o. Wọ́n kàn ní ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ̀n tẹ́rù sì ń bà, wọ́n ní ẹ wá padà. Ẹgbẹ̀rún méjìlélógún ọkùnrin, kì í ṣe obìnrin o, kì í ṣamúkùn o, kì í ṣẹni tójú ẹ̀ fọ́ o, kì í ṣẹni tápá ẹ̀ ṣẹ́ o. Wọ́n dúró ṣánṣán bí ológun, ṣùgbọ́n nínú lọ́hùn kò ságbára. Wọ́n kàn ní pé ọ̀rẹ́ wo lè máa ṣe nǹkan tó dáa tó báyìí ká má tì í lẹ́yìn. Ẹ jẹ́ á gbárùkù tì í. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run rí wọn, ó rí pé àwọn ilé àkóbá ni wọ́n. Ṣé rí bí kì í bá ṣe Ọlọ́run tó dá sí ètò yìí, tí Gídéónì bá kó àwọn ẹgbẹ̀rún méjìlélógún yìí tí wọ́n padà nítorí pé wọ́n ń gbọ̀n wọ́n sì jẹ́ ojo, tó bá kó wọn lọ sójú ogun, yóò yà wá lẹ́nu wípé kàkà kí Gídéónì àtàwọn ọmọ Ísírẹ́lì kan ṣẹ́gun, àwọn èèyàn ẹgbẹ̀rún méjìlélógún yìí, àwọn ni wọ́n máa gbé òkú wọn bí ẹni tó ń gbọ̀n, ẹni tó rí ń fọ́, ẹni tó tútù tí ń mú nígbà tó bá rí tó ń ṣẹlẹ̀ lójú ogun. Ó dá mi lójú pé ẹni tí ń gbọ̀n tí sì ń bẹ̀rù tó bá rí ẹ̀jẹ̀ ènìyàn àbí ibi tá a ti bẹ́yàn lórí yóò dákú ni. Nígbà tí ẹni tó bá yẹ kó ja ogun tó bá dẹni tá a mójútó láì tí ì bẹ̀rẹ̀ ogun, ṣé ẹ mọ̀ wípé ogun ti borí èèyàn. Ọlọ́run ní àfi Gídéónì, mi ò fẹ́ kó ṣàṣedànù. Sọ wípé àwọn tó ń gbọ̀n tẹ́rù ń bà, jẹ́ kán padà. Jẹ́ kán padà. Ará nínú Olúwa, lọ́pọ̀lọpọ̀ ìgbà là ń wo bàbá olówó. Là á sì ń wò wípé ó yẹ kó fowó ẹ̀ kó fi ṣẹ́ f'Olúwa. La fi wọ́n sóyè. Ṣùgbọ́n àmọ̀kàn wọn àrọ́kàn. Wọ́n ní lóòótọ́. Ṣùgbọ́n n tó dájú ẹ rí i pé Ọlọ́run sọ wípé àwọn èèyàn pọ̀ jù, ó torí pé tí wọ́n bá ṣẹ́gun pẹ̀lú ọ̀pọ̀ èèyàn, wọ́n á sọ wípé agbára àwọn ni, ọwọ́ àwọn ló gbà wọ́n là, kì í ṣe Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló lówó ni ó máa sọ wípé òun mọ wàhálà tó ń ṣe kóhun tó rówó tóun, kì í fi Ọlọ́run sínú ètò. Ẹ̀yin lẹ wò pé ó yẹ kó ṣe kò lọ́kàn ẹ̀. Kò ní i lọ́kàn rárá. Kò ní i lọ́kàn rárá, kò sí nínú èrò ẹ̀, kò sí nínú ìwẹ̀, kò sí rárá. Kò sí. Ṣé ẹ rí tí èèyàn bá sì ti lọ́kàn fún, tí àwa kàn fojú mú un, àbùkù ńlá ni, nítorí pé ó yẹ kó máa pe àwọn èèyàn wá láti jẹ́ olùrànlọ́wọ́ fún ìjọ àbí ibi tá a bá pè é sí, ṣùgbọ́n òun ni ó máa jẹ́ nǹkan ìdènà. Á wá sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run míì nínú ìjọ nítorí pé ń tẹ́ ẹ pé wá ṣe kò ní ọkàn fún, kò ní ọkàn fún rárá. Ẹ̀yin lẹ kàn wò bẹ́ẹ̀, kò ní ọkàn fún, kò lọ́kàn fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ojo àti àwọn tó ń bẹ̀rù, àwọn tọ́kàn wọn ń gbọ̀n láti wò láti fi sípò, nítorí pé ohun tí àwa ń wò òde ara ni. A mọ̀ wípé nínú wọn ní agbára, wọn ní ohun kankan tán lè ṣe. Nínú wọn jẹ́ nǹkan kan, wọn jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ní ìgbàgbọ́ nínú ohun tí òun mọ̀, ohun tó ní, ó dá lójú pé kíní kò lè kùnà. A ní ìgbàgbọ́ nínú agbára wa, nínú ọgbọ́n orí wa. Ṣé ẹ rí kán ní Gídéónì kó àwọn èèyàn yìí lọ? Tí Gídéónì bá fi pa àwọn ará Mídíánì mẹ́ta, àwọn ni ó kọ́ sọ fún Gídéónì, ọ̀gá ìjọ ẹ wá, ẹ jẹ́ á padà sílé eléyìí tá a ṣe tó. Odidi èèyàn tó ga tó báyìí. Lẹ wá palẹ̀kùn wíníwíní báyìí, wo ẹ jẹ́ ká padà o. Ẹ rí wípé ojo tiwọn, wọ́n fi ṣe àkóbá fún ìpéjọpọ̀ yẹn. Wọ́n fi ojo àti ìbẹ̀rù wọn dá wàhálà lẹ̀ débi wípé kàkà kí àwọn ọmọ Ísírẹ́lì kọjú sí ogun, ara wọn ni wọ́n kọjú sí tí wọ́n máa bá wọn ra wọn jà.
nítorí pé àwọn tá a kó síbẹ̀ wọ́n lọ́kàn fún iṣẹ́ yẹn. A kàn rí wọn la he wọ́n lọ́wọ́ pé ẹ̀yin náà ẹ ká lọ náà ni ọ̀rẹ́ wa ò lè máa ṣe nǹkan pàtàkì ká má débẹ̀. Àwọn tá ń fọ̀rọ̀ alẹ́ wa lọ tá ń fi ìran wa lọ nítorí pé ká lè rí ìrànlọ́wọ́ gbà yìí àbí nítorí pé kí wọ́n lè dá sí ọ̀rọ̀ wa, ṣé ó dá yín lójú pé wọ́n nọ́kàn fún? Ohun tó sì máa ń dùn mí pẹ̀lú àwa tá a jẹ́ onígbàgbọ́ nìyẹn, nítorí pé a kì í wo àwọn tó lọ́kàn fún ohun tí Ọlọ́run pè wá sí. Àwọn tí a kàn rí là ń lò, àwọn yẹn ni ó jẹ́ àkóbá. Wọ́n á sọ wípé bá a bá ti dé ìpàdé, ẹ jẹ́ ká sọ fún wọn pé wàhálà yẹn pọ̀ ju àlè ṣe o. Nítorí pé àwọn tẹ́ ẹ pè tẹ́yin rò pé èèyàn, wọ́n ì ṣe èèyàn, òjò ni wọ́n. Adàlúrú adàṣẹ́rú ni wọ́n. Ṣùgbọ́n nítorí pé wọ́n gbówó ha òlẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́kàn tí wá ṣe balẹ̀ pé àwọn eléyìí wọ́n ràn Ọlọ́run lọ́wọ́. Ó sì lè jẹ́ ẹnìkan tí ò tẹ̀ ní nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n tí Ọlọ́run ti fún lọ́kàn láti jẹ́ akin, kó jẹ́ alágbára nínú Olúwa. Àwọn lọlọ́run ti yàn. Ọlọ́run fún rẹ̀ ló gé àwọn èèyàn yìí dànù. Nítorí pé tọ́lọ́run ò bá gé wọn, ìṣòro ńlá ni wọ́n bá mọ̀ jẹ́ o. Ìṣòro ńlá ni wọ́n bá mọ̀ jẹ́ o. Ísírẹ́lì ò bá pàdánù, ìpàdánù yẹn bá pọ̀. Mídíánì ó wá fojú wọn kan mọ̀ bó pé ẹ̀yin ẹ gbéra, ẹlẹ́fẹ́ bọ́, ó tán, ẹ ti wọnú wàhálà báyìí. Ará nínú Olúwa, ṣé a kì í ṣojo ohun tí Ọlọ́run pè wá sí? Ṣé rí ní kété tí ẹ̀rù àti ojo bá ti wọnú ọkàn ènìyàn fún ohun tí Ọlọ́run pè sí, kí a máa wo ohun tí Ọlọ́run pè wá sí gẹ́gẹ́ bí ohun tí a gbọ́dọ̀ sa ipá tiwa náà láti mú yege, láti mú ìṣòro ńlá ni o. Tí a kó àwọn èèyàn àti ohun tí Ọlọ́run fẹ́, àwọn tí Ọlọ́run fẹ́, àwọn tó ti dánwò, àwọn tó ti dánwò ní gbogbo ọ̀nà. Àwọn tó ti dánwò ní gbogbo ọ̀nà. Ẹ wo àwọn tá ń kó iṣẹ́ lénìí, àwọn òṣìṣẹ́ ìjọ, àwọn òṣìṣẹ́ nílé Ọlọ́run, àwọn onísọjí. Ẹ jẹ́ ká wò, ṣé wọ́n ń ṣojo? Ṣé wọ́n ní ìpín? Ṣé wọ́n nípa àti ìpín? Ẹ rántí ni nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí kẹjọ nígbà tí Fílípù tó lọ sí Samaria láti lọ wàásù, tí Pétérù àti Jòhánù tí wọ́n lọ síbẹ̀ láti lọ fẹ̀mí mọ́ fún àwọn tó gbọ́. Símónì tó ná fún wọn lówó pé ẹ jọ̀ọ́, ẹ fún òun náà lágbára yìí. Àwọn ojú ni wọ́n wò ó pé wo nǹkan Ọlọ́run pé ẹni tówó bá ṣe ti ilẹ̀ ló máa gbé. Àwọn ojú ni àwọn tó ń rò wípé ìbùkún Ọlọ́run owó la fi ń rà á. Ojú ni. Ẹ̀yin náà mọ̀ wípé ìṣòro tá a sì ní jù láyé làwọn tá a rò pé ó súnmọ́ wa, tá a fi ọkàn tán, tá a rò, ṣùgbọ́n láì mọ̀ wípé ọkàn wọn kò ṣiṣẹ́ pẹ̀lú wa, kò rìnrìn àjò pẹ̀lú wa. Ṣùgbọ́n a ti gbé gbogbo ayé wa lé wọn lọ́wọ́. Nítorí pé lójú tiwa o, èrò gbọ́dọ̀ pọ̀ tí iṣẹ́ yóò bá jẹ́ sí, tó bá máa jẹ́ ṣíṣe. Tá a bá ṣàṣeyọrí nínú ẹ̀, àfi ká pín nǹkan ẹ̀ kó pọ̀ kó yé wa. Gbogbo àwọn tá a pè láti bá wa jà, gbogbo àwọn tá a pè láti dúró tì wá, láti gbèjà wa, ṣe bẹ́ẹ̀ rí i pé ojo ni wọ́n báyìí. Kàkà kan jẹ́ kí wàhálà tán, àwọn ganan wá padà di wàhálà. Àwọn náà wá di wàhálà sí wa lọ́rùn. Ará nínú Olúwa, Jésù yìí dùn láti sìn. Kò gbọ́dọ̀ sí ẹ̀rù kankan nínú ọkàn wa. Mo sì ń bẹ̀ wá ká tó rìnrìn àjò jìnnà, ẹ jẹ́ ká mọrú àwọn tí a kó bí ọ̀rẹ́. Ṣé kì í ṣojo? Ṣé kì í ṣe àwọn tí ẹ máa gbàdúrà fún èèyàn? Olúwa mú láradá, tí wọ́n máa tọ́ wa pé dádì, ilé ìwòsàn ni ẹ já gbé lọ. Ẹ má jẹ́ ó kú mọ́ yín lọ́wọ́, ẹ má jẹ́ ó ṣe kẹ́ni. Tó jẹ́ wípé ìgbàgbọ́ wa tó dúró gan, àwọn ni wọ́n ó mú èso tí wọ́n mọ̀ fi lú. Pé ọ̀rọ̀ yín ò lè rí bẹ́ẹ̀ yẹn o, ọ̀rọ̀ yín ò lè rí bẹ́ẹ̀ yẹn o, ọ̀rọ̀ ìgbàgbọ́ lásán yín kò lè ṣiṣẹ́ o, àfi ká wá nǹkan ṣe sí o, àfi ká wá nǹkan ṣe sí o. Ẹ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì pé àwọn ni wọ́n ò tó máa júwe ilé olóògùn fáwọn ọmọ ìjọ wọn pé àdúrà lásán ò tó. Àdúrà lásán ò tó. Wọ́n á máa júwe ilé olóògùn bí orí òkè, pé orí òkè kan wà ńbẹ̀ tá jọ lọ. Tó bá dago 2 òru, á jọ débẹ̀. Wọ́n á máa júwe olóògùn bí ẹni pé wọ́n lọ orí òkè lọ gbàdúrà.
láì mọ̀ wípé wọ́n lọ wọ́n ń darí wa sínú ẹgbẹ́ òkùnkùn ni. Irú àwọn wo là ń bá rìn? Ṣé àwọn òjò kọ́? Kẹ́sẹ̀ lè pọ̀ là wá ń wò. Ṣùgbọ́n láì mọ̀ wípé ẹsẹ̀ pọ̀ ni wọn ò lọ́kàn. Ọkàn ti sọnù, ọkàn òjò ni wọ́n ń gbé kiri. Ará, sáwa náà ìṣojo, ṣá ìṣojo. Ṣé n tí Ọlọ́run pè wá sí a lè ṣe láì níbẹ̀rù, láì níbẹ̀rù. Ọlọ́run rán Gídéónì lọ́wọ́ débi pé gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé lọ Ọlọ́run gé ńkọ̀ọ̀kan kúrò. Ẹ̀yin ẹ padà, ẹ̀yin ẹ padà ètò, ẹ̀yin ẹ padà. Ọlọ́run nìkan ni ó fi òkun fún agbára wa láti jẹ́ ní tí ó rán tó pè wá sí. Ará, kì í ṣàkókò láti kábàámọ̀. Àkókò ni láti gbàdúrà pé Olúwa níbi tó dé gbogbo àwọn ojo, gbogbo àwọn tí ń bẹ̀rù tí ń tẹ̀lé mi tí ò jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ kó tẹ̀síwájú tí wọ́n ń fà á sẹ́yìn. Olúwa nínú àánú ẹ, ìwọ tó ran Gídéónì lọ́wọ́ tó bá lé àwọn ojo àtoníbẹ̀rù padà, Olúwa bá ń lé wọn kúrò. Kó o fọ́kàn mi lálàáfíà, jẹ́ kọ́kàn mi rí àlàáfíà. Jẹ́ kí ọkàn mi kó rí àlàáfíà. Jẹ́ kí ọkàn mi kó rí àlàáfíà. Jẹ́ kí ọkàn mi kó rí àlàáfíà.